tí a bá gbọ́ pé ajá bu èèyàn jẹ pé ajá bu èèyàn jẹ o, àwọn àgbààgbà bọ̀ wọ́n ní kì í ṣe ròyìn, kì í ṣe tuntun, kò sì ṣe é mọ̀ ń bẹ̀ ká gbọ́ pé ajá bu èèyàn jẹ. ìran ajá náà ni máa ń gé èèyàn jẹ. àmọ́ èyí tí ó máa jẹ́ ìròyìn tí ó sì máa tuntun létí, tí ó sì máa ṣe nílé mọ̀ ni pé ká gbọ́ pé èèyàn bu ajá jẹ, pé ẹ gbọ́ pé lágbájá ó bu ajá, ó di eyín mọ́ ajá lọ́rùn ó sì bù ú jẹ. á kà á kúrò yìí, yóò sì máa ṣe wá lé mọ̀, yóò sì máa yà wá lẹ́nu. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé ìkànnù àwọn àgbà oníṣẹ̀ṣe, mo rò pé àràbà ni wọ́n ń pe orúkọ bàbá náà, kọ́lọ́mù mọ́sà bá wa ṣe ìtọ́nisọ́nà fún bàbá náà. ó sọ̀rọ̀ títí, ó ní Ọọ̀ni Ifẹ̀ Ògúnwùsì tí ń ṣe ọba Ifẹ̀, mo rò pé bàbá náà ni wọ́n ń pè ní àrólé Elédùà àbí nǹkan bí àrólé Ọ̀rúnmìlà whatever ṣá, mi ìrírí mọ̀. ó ní Ọọ̀ni Ifẹ̀ ó lójú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó lójú lọ. ó ní Ọọ̀ni Ifẹ̀ yìí ó ju Ànábì Ìsá tí àwọn èèyàn mọ̀ sí Jésù, ó lójú lọ. wípé torí àwọn méjèèjì yìí ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ fún Ọọ̀ni Ifẹ̀. tẹ bá gbọ́ pé Ọọ̀ni Ifẹ̀ lọ mọ́ṣáláṣí àbó lọ ṣọ́ọ̀ṣì, kó lọ forí kanlẹ̀ ń bẹ̀ o, torí pé bóyá ó gbà fànẹ́bí o, torí ó ju àwọn méjèèjì yìí lọ. kò sí èèmọ̀ níbi ọ̀rọ̀ yìí, kò sí ìyàlẹ́nu ń bẹ̀ fún wa. níta bá bira wa ní pé bàbá àràbà, bàbá oníṣẹ̀ṣe tó sọ̀rọ̀ yìí, ṣó mẹni tí ń jà nẹ́bì, ṣó mọ bá nẹ́bì ti tó ṣá. ẹni tí ò bá dẹ̀ mọ̀yàn, ní tóun náà sọ nìyẹn. tóun bá sọ kò ní yà wá lẹ́nu pé ẹnìkan ju ànẹ́bì lọ nínú ẹ̀dá èèyàn tó wà láyé nísìnyí, ju ànẹ́bì lọ àbójú ànẹ́bì Ìsá lọ. bí ó ti sọ nìyẹn, torí pé Ọọ̀ni Ifẹ̀ yìí òun làwọn rí ní àrólé Elédùà, òun làwọn rí ní aláṣẹ gbogbo àwọn òrìṣà, òun làwọn gbà pé òun ni lẹ́yìn rẹ̀ kò sẹ́nì kankan mọ́. in tóun ó sọ nìyẹn, in tóun ó sọ ni, kò yẹ kí yẹn jẹ́ ìyàlẹ́nu fún wa. bó ti yé e ma ló sọ yẹn, man yahdi Allah fa huwal muhtadi wa man yudlil fala. báwo ló ti fẹ́ júwe ànábì fún? báwo ló ti fẹ́ mẹni tí ń jẹ́ ànábì Ìsá tá mọ̀ sí Jésù, ẹni tóun mọ̀ tó sì gbà fún nìyẹn. Al-Qur'an náà dẹ̀ sọ fún wa ní Suratul An'am nígbà tí ń bá ọ̀rọ̀ bọ̀ wá pé la tasubbu alladhina yad'una min dunillahi. àwọn tó yẹ sí pé wọ́n ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run tẹ̀ wọ́n wọ̀nyẹn, tí wọ́n ń bọ òòṣà, tí wọ́n ń sin òòṣà, ẹ má bú wọn, ẹ má sọ̀rọ̀ òdì sí wọn. fayasubbu Allaha, káwọn náà má máa dá èébú padà sí ọ̀dọ̀ Ọlọ́run adwan bighayri ilmin. ẹ̀rí ibi tí mo fẹ́ káwọn ọ̀dọ́ láì ní ẹ pé bighayri ilmin, àwọn ò mọ pàtàkì Ọlọ́run yìí, wọ́n mọ pàtàkì Allah. adwan bighayri ilmin, bighayri ilmin, ṣé wọ́n nímọ̀ nípa tí ń jà nẹ́bì, ṣé wọ́n mọ rìsálà nẹ́bì? kò dẹ̀ sẹ́ni tó lè mọ bá nẹ́bì ti tó àfi àwọn àlèhùmà nẹ́bì o, ìyẹn ni àwọn ìjọ tí wọ́n tẹ̀lé ànẹ́bì. tí bàbá yẹn máa ń sọ pé nìkan ju ànẹ́bì lọ, àkànmọ́ wò àkànfi rẹ́rìn ni. èyí ṣe ń tá mọ́ wá sọ pé gíní kan kò dá ànẹ́bì mọ̀, kò sì lè dá mọ̀. ṣé mọ̀ yí pé àfa ní ìzáhùmílà nùdọ́rọ̀ àlàníyàkì, tá a bá mú gold àwa gbé sí ọrùn rànkúmí, a gbé góòdù kọ́ rànkúmí lọ́rùn, fa ayyul fakhari yuhsabu linniya. ẹ dákun, fáàrí wo lẹ rò pé rànkúmí yẹn ó máa ṣe pé góòdù wà lọ́rùn? kò mọ yìí, kò mọ tí ń jẹ́ góòdù. ẹ̀yin lẹ dá góòdù mọ̀, ẹ̀yin lẹ mọ̀ pé ọ̀ṣọ́ ni góòdù. rànkúmí ò mọ tí ń jẹ́ góòdù. tó bá débi tí ó ti pora mọ́lẹ̀, àtòun àti góòdù wọn ò jọ pora wọn mọ́lẹ̀ náà nítorí kò mọ iyì rẹ̀. láfi ní pé tí ajá tó bá bú yàn jẹ kò séè mọ̀ ń bẹ̀. àmọ́ téèyàn bá bu ajá jẹ ni pé tó bá já sí pé ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ àáfà ló wá gbé ipò èèyàn kan ju tànẹ́bì lọ,
àbó gbé ipò èèyàn kan ju ti àwọn sàhábà lọ ìyẹn làwọn sọ pé èèmọ̀ lélẹ́yìí o ìyálà ìyá èèmọ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ réètì sàhábà kan ju ànábì lọ bí sàhábà kan ń bẹ iṣẹ́ rẹ̀ ju tànábì lọ ẹnìkan ò sì gbọ́dọ̀ réètì iṣẹ́ àwọn ẹ̀dá kan tí wọ́n tó sàhábà tí wọ́n bá ànábì láyé kó wá réètì ẹ̀ lójú àwọn sàhábà àwọn òjíṣẹ́ lọ àwọn sàhábé lọ ìyíhùn la sọ pé èèyàn bu ajá jẹ nìyẹn o kálàfà kan ló bá sọ̀rọ̀ tí bàbá àràbà sọ yìí kọ́lọ́n kó bá fi ọ̀nà mọ́ bàbá àràbà kó má sọ àwa náà nù kálàfà kan ló bá ní pé ẹnìkan ju ànábì lọ ẹnìkan ju ànábì Ìsá lọ a sọ pé èèyàn bu ajá jẹ nù àmọ́ tí bàbá àràbà yìí bá sọ ohun tó sọ yìí bí ìgbà tí ajá bá bú èèyàn jẹ ni àfà kò sí mọ́ ń bẹ̀ kò sí ìyàlẹ́nu ń bẹ̀ وكذلك زينا لكل أمة عملهم wọ́n ti ṣàyánà ojú ọ̀nà tí wọ́n wà yẹn wọ́n ti ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn wọn à ní rí ojú ọ̀nà míì pé ó tún da jù èyí táwọn wà lọ bí àwa mùsùlùmí ti ń wò wọ́n pé ọ̀nà kọ́lẹ̀ wà yìí bẹ́ẹ̀ làwọn náà mọ̀ wò wá pé àwọn eléyìí ò sí lọ́nà àwa làwa mọ̀ kójú ọ̀nà làwà inna dina indala ilẹ̀ islam so kí ìmọ̀ràn fáwọn àfáà ni pé ẹ má jẹ́ ká tún wọn bá wọn fàyè òkè wọn mà nẹ́bí wọn mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn sì lè má àfitọ́ wọn bá fẹ́ ní pé kí wọ́n mọ̀ látara bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun